akí gbogbo ọmọ Yorùbá tí ń wọ̀ káàkiri gbé kámẹ́rà sí ẹ rí wípé ẹ̀yìn tẹ́ ń wò lẹ́lẹ́yìn ẹ̀yìn tó jábọ́ lórí ọ̀pẹ fúnra ara rẹ̀ ni èyí tẹ́ yìí ọba fọwọ́ tẹfẹ́nu kàn òun là á sábà máa ń lò ẹ rí i pé àwọn eléyìí ní ọbọ̀ọ́lẹ̀ ni eléyìí ní sẹ́yìn tẹfẹ́nu kàn kò wúlò bó o láṣẹ wá lo ẹ̀yìn tọ́bọ́lẹ̀ fúnra rẹ̀ yìí a máa fi ṣiṣẹ́ ayẹta ṣùgbọ́n wọ́n tó bá fi jalè Ògún ọ̀pá ọ Ògún lákàyọ̀ sí mọ́lẹ̀ olómìnira fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làsọ ńlẹ̀ fi màkìmọ̀ bóra bẹ́rìbẹ́rì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ ajá tí bẹ́rẹ̀ ọmọ sẹ̀pọ̀n náà bàbá àbẹ̀yẹ wọ́n tó bá fi ṣe ìjalè Ògún ọ̀pá ọ pẹ̀lú àṣẹ Ọlọ́run Ògún ọ̀fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ Ògún ọ̀bọjà ọkàn ra mi tó bá ti mi tó bá ti yà mọ́gbẹ́ láàárọ̀ ọjọ́ kejì fàtàrí ẹyọ kan kún lẹ́gbẹ̀ẹ́ dìílà sọ funfun ìwọ sọ fún àwọn ọdẹ pé kí wọ́n bọ̀ nàbọ́n sí wò tọ́lọ́run bá ní yóò rí bá a ṣe ń fẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run bí ìbọn bá bá kò ní fọ́ tí tàbí kí ìbọn ọmọ bá ọ̀kan ló lè ṣẹlẹ̀ nínú méjèèjì ó dì bẹ́ẹ̀ lórí ẹni tó bá fẹ́ yìnbọn bọ́ bá ṣe sínwọ́ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run àfitọ́mọ Yorùbá lọ́rẹ́ ni ṣùgbọ́n tó bá fi jalè Ògún ọ̀pá o orúkọ mi ò yí padà Ìfágbẹ́rọ ọmọ Òrìṣàtọ́lá àpèsìṣègùn àgbáyé ọmọ apẹ́kẹ́pẹ́kẹ́ òjò ń pa páànù nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 ìlú Ìlọrin náà mo wà tẹ́ bá ti délé epo Alhaji Prince Muritala Ibrolak lágbóba fọgànáísà kan bẹ lọ́pọ́sìtì ilé epo yẹn Alhaji Hasan Ọmọdé ẹ bẹ̀rẹ̀ ilé Ìfágbẹ́rọ ọmọ Òrìṣàtọ́lá àpèsìṣègùn àgbáyé àní dààmú